tó wà níbo. Bẹ́ẹ̀ni sà. Ẹ bá ń gbé ẹsẹ̀ nìyẹn. Báwo lẹ ti fẹ́ ṣe? Ẹ jù báyìí. Ẹ̀sìn wọn ká sókè jù. Ẹ̀sìn wọn ká sókè jù. Tẹ́lẹ̀ ní ká bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Lẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ̀sùn sẹ́gbẹ̀ẹ́ dájú. Ẹjọ́ súnmọ́ wọn. Lovers all over the world. Ṣé ti dà bẹ́ẹ̀? Ẹ pẹ̀lẹ́ gbé ojú wọn kẹ́lẹ́ tún wọn mọ́ mi díẹ̀ ẹ sún mọ́ mi díẹ̀ ẹ pẹ̀lẹ́ ra kẹsẹ̀ wọn ẹ pẹ̀lẹ́ bàbá ta ló fẹ́ gbé ń bì báyìí very good lovers all over the world ṣó mójú wọn dáadáa ọ̀dọ̀ wọn ní kó focus nígbà tí a kú òǹbí ní ọ̀sán when we left here ẹjọ mo fẹ́ kẹ́nìkan kan sòyìnbó díẹ̀ màá sọ fúnra mi náà ẹ má wọrí bàbá we are fine. When we left here in the afternoon, we went all about some hospitals. Wọ́n darí wa láti ibì kan síbì kan. Ṣó gbójú wọn dáadáa? Bẹ́ẹ̀ni sà. Wọ́n darí wa láti ibì kan síbì kan pé kò sí tí wọ́n fẹ́ ṣe and bàtà parí bàbá náà sọ gangan fún mi. Wọ́n ní wọ́n ti ní káwọn má gba abẹ́rẹ́ sí àwọn nǹkan yìí. Ṣé rí ọ̀rọ̀ bàbá spiritually bàbá nílò deliverance tó lágbára lọ́wọ́ ọfà lọ́wọ́ ogun lọ́wọ́ àìsàn ìdílé lọ́wọ́ ogun àfọwọ́fà ogun ẹ̀jẹ̀ bàbá nílò prayer bàbá needs prayer torí àti bá ṣe ń délé léyìí bá àti ìjókòó àti ìsinmi bá ṣe ń délé léyìí so bí bàbá ṣe ń dé náà lánìí kan wọlé kan change kan ṣọ́ra àwa náà ní láti jẹun so ẹ má gbogbo ẹni tó ń gbọ́ tí mo sọ ẹ máa ráàánú gbà gbogbo àwọn tí ó yẹ kán wọlé ẹ bá wa pò ń wọlé pápápá ibi máa kún gan lálẹ́ yìí a fẹ́ make suggestion kíṣà ilé bá rọrùn torí early morning lọ́la àwa gbọ́dọ̀ padà sí Ìbàdàn àwa fẹ́ make suggestion since tí ò ti sí ibi tí wọ́n fẹ́ gbé bàbá lọ bí hospital bí nǹkankan so we want lovers all over the world ẹ̀yin supporters wa ẹ̀yin viewers wa láti mú opinion wa ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run lọ́gbọ́n tèmi bàbá nílò prayer kíní kì í sọ̀rọ̀ abẹ́rẹ́ ẹ̀ máa kó oògùn jọ though bàbá will carry out some tests bàbá máa carry out àwọn tests kan though wọ́n nílò physiotherapy wọ́n nílò àwọn bóyá kí wọ́n fún wọn lómi díẹ̀ fún wọn lẹ́jẹ̀ díẹ̀ but pé kí wọ́n lè rìn padà is not medical tí bí ò bá ṣe pé Ọlọ́run kọ́ ilé náà àwọn tó kọ́ wọ́n máa ṣe lásán so baba needs prayer ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ ẹ̀yin evangelist ẹ̀yin wòlíì ẹ̀yin ìyá àdúà ẹ̀yin díákọ́nì bàbá yìí àdúà ni wọ́n nílò ẹ̀yin tí ẹ jẹ́ ni ẹ̀mí ẹ fòye ẹ̀mí gbé baba needs prayer baba needs deliverance baba nílò ìtúsílẹ̀ wọ́n nílò ìtúsílẹ̀ gan so mo dẹ̀ gbàdúrà baba èmi ò ti sọ fún yín lọ́sàn ẹ fẹsẹ̀ yín méjì rìn mo ti sọ fún yín lọ́sàn baba ẹ jẹ́ n bi léèrè ẹ tọmọdún mélòó báyìí súnmọ́ wọn. ká mọ̀ pàrọ̀ báyìí o ní June 12 yìí. June 12 yìí. Mo pé 65. June 12 ilẹ̀ pé 65 bàbá ẹ̀ ṣe young bọ̀yì ni yín bàbá ẹ̀ tí ìwọ 90 à ń bọ̀bọ̀yì ni yín ẹ̀ ṣì wà ń gbòòrò bàbá tí Ọlọ́run bá dá okun yín padà tí mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé yóò ṣe in tó ń gbénu mi ju ti ń gbénu ayé lọ ohun tẹ̀mí ń gbọ́ mi kì í di tí sí mo mọ tí mò ń gbọ́ mo mọ tí mò ń rí kí n tó débí mo mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ bàbá ẹ fi ẹsẹ̀ yín rìn you will not die but live in the name of Jesus so bàbá rẹ̀ Adó-Èkìtì la ṣe wá o so àwọn ń wò bá a ṣe lọ káàkiri látọ̀sán yẹn tá a dúró tí hospital tán ní òkè
àwọn olóṣè yẹn kan bí ká gbọ́n lọ́bẹ̀ yẹn so gbàtírìn yẹn ń lọ fà á ní láti padà wá sílé pé òkè ẹ jẹ́ ká make plan wa again bàbá máa lọ sí hospital o don't quote me wrong bàbá máa lọ hospital wọ́n á carry out test wọ́n máa ṣe physiotherapy omi tó bá nílò ẹ̀jẹ̀ tó bá nílò ṣẹ̀mọ̀ àwọn nǹkan yẹn bet pé ntọ́rọ̀ bàbá ó fi gbọ́ gangan tọ́rọ̀ wọn ó fi gbọ́ àdúrà ní sà prayer ni àdúrà ní sà kò sí n tó le mo dẹ̀ gbàgbọ́ nú agbára àdúrà mo gbàgbọ́ gan pé kò sí kankan tí Ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ni àbáṣá yìí náà gbàgbọ́ mo gbàgbọ́ ṣe gbàgbọ́ dáadáa mo gbàgbọ́ kí lójú wárí lọ́sàn-án ẹ ṣàlàyé fáwọn èèyàn díẹ̀. ẹ wo ó lágbára ṣé ibi tá a hospital tán gbé mi lọ la fẹ́ sọ ni ibi tá a kọ́ dé tán ni irọ́ o àwọn ò lè ṣe nǹkan kan bí àbí tá a bá lọ sí Ìdó a tún lọ ọ̀nà gan tó dágbẹ́ tó jó jìnnà mọ́tò tún bàjẹ́ kò sí nǹkan tá a lè ṣe àṣà ní fi mọ́tò lẹ̀ síbẹ̀ ọ̀nà yẹn ò tiẹ̀ dá la fi ronú pé ókè ká padà wá sílé èmi tiẹ̀ ń sọ fún wọn pé ibi tí alàgbà bá ń lọ lèmi náà lọ ibi tí wọ́n bá rí kan mo ní ibi tẹ́ bá ń lọ lèmi náà ń lọ ibi tẹ́ bá fẹ́ gbé mi lọ ẹ gbé mi lọ mí níbì kankan bó jẹ́ Ìbàdàn ni mo ti di ẹrù mi. ẹ ti di ẹrù yín. báàgì mi wà bẹ́ẹ̀ mo ti di. ohun tí mo post lọ́sàn-án mi tí ì sọ fún bàbá o bàbá kílẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ti jókòó yìí èrò pọ̀ tó ń wò yín ẹ bá àwọn èèyàn tó ń wò wọ́n. 7.8k. bàbá kílẹ̀ fẹ́ gangan. o ẹ rí àdúrà kára mi kọ́kọ́ yá. àdúrà. bẹ́ẹ̀ ni o kára mi yá kí n fẹsẹ̀ méjèèjì yìí kí n fi rìn. ó ti rí bẹ́ẹ̀. o kọ́lọ́n bá mi dójú tẹlẹ́gàn kọ́lọ́n bá mi dójú tàwọn ẹni bí. àmín. lẹ́yìn sára mi bá yá tí n bá rìn o àwọn nǹkan tó kù mo mọ̀ pé lágbára Ọlọ́run Àgbàlá Gabriel a máa ṣe èyí tó kù lẹ́sẹẹsẹ. báyìí sì ń ṣe ẹ fẹ́ kù ní ilé yín ni kí lè rò pa lè ṣe fún yín ní báyìí pẹ̀lú health yín. mo ní ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín lọ Ìbàdàn bó jẹ́ ṣọ́ọ̀ṣì yín ni màá máa gbé for some time mo fara mọ́ bára mi yá gan mi kúrò ń bàdàn mọ́. bára yín yẹ ẹ̀fẹ̀ kúrò ń bàdàn mọ́. mi tiẹ̀ kúrò ń bẹ̀. Adó-Èkìtì lẹ́ máa wá bàbá. ibẹ̀ mo Ìbàdàn mo ti dàgbà so ilé bàbá ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù. Lovers all over the world ọ̀rọ̀ yìí ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ gbogbo àwọn olùfẹ́ wa pátá jákèjádò ayé. This issue is being spread out to our lovers and supporters all over the world. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí mo ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó mi ò kì í dá nǹkan ṣe lẹ́yìn ẹ̀yin supporters wa because ẹ̀yin Ọlọ́run fi tì wá ẹ̀yin náà wò ó sìn lẹ́nu ọ̀sán nígbà tá a kù live lọ́sàn-án èló la rí lọ́sàn-án yẹn 3.1 lẹ́nu alẹ́ bí mo ṣe ń jókòó yìí 5 million gbà tí màá tún wo sí 5.1 tí màá tún wo sí ká tó ṣe live jẹ́ tún wo 5.1 lẹ́nu ọ̀sán mọ́sìn ṣágbára wa ni ẹ̀yin ni Ọlọ́run ń lò Ọlọ́run rẹ̀ ní fi sílẹ̀ mọ̀bá àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o lẹ́nu alẹ́ yìí wọ́n ti dá 5 million èmi náà rí ó yà mí lẹ́nu 5 million naira. ẹ wo oúnjẹ gan ò lọ lẹ́nu mi mọ́ inú mi ti dùn tayọ pé bóyá kí lèèyàn fẹ́ jẹ mo kàn ń ṣe hà ni wípé èmi náà. bàbá ẹ̀ lè kú ṣe mọ̀ pé ire yìí bó ṣe dé yìí ẹ lè jẹ́nu àìsàn ẹ lè kú ẹ lè rọ́ èrò tó ní sí wa ó ní èrò àlàáfíà ni ó ní kì í ṣe ti ibi kì í ṣe bí ó ní àlàáfíà mi ìwé Jòhánù àlàáfíà mi ni mo fi lẹ̀ fún yín kì í ṣe bí ayé tí fi fún ni tí tú gbà á Ọlọ́run ó fún yín ní àlàáfíà tí ayé ò lè gbà. àmín Jésù. bẹ́ẹ̀ bàbá Olúwa kàn ní kí n sọ nǹkan fún yín màá sọ bí iná báwọn yẹn ṣe ń gbọ́ Olúwa ní kẹ́ lọ máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run ọba ojoojúmọ́ náà ni tọrọ ìdáríjì. Olúwa ní kẹ́ máa ṣe nìyẹn. Ọlọ́run tó bá nírìn tí mo ti rìn tó ń bí Ọlọ́run nínú sí mi kọ́lọ́run dáríjì. ẹni kí ni bàbá. tó bá ní àwọn ìrìn tí mo ti rìn tí inú Ọlọ́run ò dùn sí kọ́lọ́run dáríjì mi. tó bá ní nǹkan tí mo ti ṣe yálà ní kọ̀kọ̀ ní gbangba tí inú Ọlọ́run ò dùn sí kọ́lọ́run kó dáríjì mi. bóyá mo sọ̀rọ̀ sí èèyàn ní o bóyá mo torí mi ò tiẹ̀ èèyàn mọ̀ọ́rìn kórí má mì gbogbo adẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n
ìdáríjì ẹ̀ṣẹ̀ ló ṣe kókó torí ẹ̀ mo ṣe ń bẹ Ọlọ́run lójoojúmọ́ pé kó wá wò mí lọ́lá àánú ẹ̀ ló lè fi gbé mi dúró kó wá fi àánú ẹ̀ kó fi gbé mi dúró àánú ẹ̀ kó wá fi gbé mi dúró kí n fẹsẹ̀ méjèèjì bẹ̀rẹ̀ sí rìn padà kó má wo gbogbo àṣìṣe mi kó má wo gbogbo nǹkan tí mo ti ṣe sẹ́yìn torí wọ́n ní ọmọdé kì í mẹ̀kọ́ jẹ kó má rà lọ́wọ́ mi mọ bí mo ṣe fẹ́ ṣe ń gbà tí mo wà lọ́dọ̀ tí mo jẹ́ musician ni àbí ìgbà tí mo wà lọ́dọ̀ tí mo ń ṣe backup lẹ́yìn eléré àìmọye eléré tí mo ṣe backup tá travel ṣe gbogbo ẹ̀ mo tún ṣe tíátà mi mọ́ kọ́lọ́run ṣàdáríjì mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni mo ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run dáríjì mi o. So lovers all over the world ẹ wá máa pè wọlé báyìí a fẹ́ gbọ́ kí làwọn èèyàn fẹ́ sọ a fẹ́ gbọ́ kí làwọn èèyàn fẹ́ sọ 07054900751 a fẹ́ gbọ́ tẹ́ fẹ́ sọ ni o fún ìṣẹ́jú 5 hello ma sórí ètò lẹ́wà ẹ máa ṣe ẹ bẹ́ẹ̀ yes ma pápápá ma. Àmín. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí wọ́n gbé wọn tí wọ́n bá dé Ìbàdàn ẹ jẹ́ kí wọ́n gbé wọn lọ sí UCA. Tẹ̀rí condition bàbá most general hospitals will reject him but ẹ jẹ́ kí wọ́n gbé wọn lọ sí UCA. Ìyàwó wọn wà ní Ìbàdàn. Bí wọ́n bá yìí jẹ́ wọ́n tó bá jẹ́ pàwọn àtìyàwó wọn yìí wà together kí wọ́n involve ìyàwó wọn ọmọ wọn ẹbí wọn. Kí wọ́n kọ́ gbé wọn lọ sí UCA ní Ìbàdàn náà. Ẹ ṣé ma, God bless you ma, ẹ ṣé ma. Ẹnìkan ní kán kọ́ gbé wọn lọ sí UCH nìbàdàn. Èèyàn mélòó ló ń wà lórí TikTok? 733. Gbogbo ẹ̀yin tí ẹ wà lórí TikTok, God bless you. Ẹni ní kán kọ́ gbé wọn lọ sí UCH tàn bá dé sí Ìbàdàn. Ó yẹ máa pọ̀ lé 07054900751. Bàbá kí lẹ ní sọ pẹ̀lú owó táwọn èèyàn dá fún yín lọ́sàn-án sí alẹ́ yìí kí lẹ sọ kí lẹ fẹ́ sọ. Ẹ wo ọ̀rọ̀ kọjá sísọ mi mọ tí mo lè sọ toró bá mi lójijì mi lérò ẹ̀ ṣe pé nǹkan tí èèyàn ò bá fọkàn sí tó bá wá ń ṣẹlẹ̀ èèyàn kan máa ṣe hà èèyàn máa ṣe hà ni ṣùgbọ́n kò sí méjì kò sí méní kò sí méjì ju pé mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pátápátá home and abroad mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sétò yìí tẹ́ ẹ jẹ́ kójú ó tì mí tẹ́ ẹ tì mí lẹ́yìn ní tọ́rọ́ kọ́bọ̀ owó tẹ́ ẹ náà ò ní gbé o owó tẹ́ ẹ náà ò ní gbé Èdùmàrè tó mọ bí afọ̀pọ̀ rọ́pò wọn ò ní fi ṣàwátì láwùjọ ẹgbẹ́ rere àpò ṣáṣámúra kì í gbẹ àpò yín ò ní gbẹ o ẹ mọ̀ ni mo pọ̀fọ̀ ẹjọ́ o ẹ ṣé mo dúpẹ́. Hello ma sórí ètò lẹ́wà yes ma yes ma yes. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Yes ma. Ẹ wo sá mo support advice tí woman yẹn mú wá pé kó gbé wọn lọ sí Ìbàdàn kó lọ sí UCH. Kó lọ sí UCH nìbàdàn. Okay ma. Kó lọ tọ́jú wọn náà. Okay ma ẹ ṣé mami thank you mami. n táwọn èèyàn ń sọ ni pé kán kọ́ gbọ́n lọ sí UCH nìbàdàn náà. Hello yes ma. Yes ma era ma. Yes ma. Yes ma. Okay ma. Ká má gbé wọn dúró sádó Èkìtì ká má gbé wọn lọ sí Ìbàdàn. Okay ma. Okay ma. Àmín ẹ ṣé ma ẹ ṣé o. Àmín ẹ ṣé ma. Ẹ ṣé àwọn èèyàn ń pè wọlé gidi gan ni o bàbá yẹn máa dúpẹ́ pé wọ́n ṣe wọ́n kú ọ̀rọ̀ yín o. ẹ kú àtìlẹ́yìn mi ẹ kú ọ̀rọ̀ mi o tìyín náà ò ní bàjẹ́ o ẹ ní rógun àìsàn. Bàbá àwọn èèyàn ní ká bí pé ọmọ mélòó lẹ bí àwọn èèyàn ní ká bí yín wọ́n lọ́mọ mélòó lọ́lọ́run fún yín. mo bí ọkùnrin mo bí obìnrin o ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá wọn ń ka ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ń ka ọmọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo dúpẹ́ pé mo bí ọkùnrin mo bí obìnrin. ògo ni fún Kristi. bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe mo dúpẹ́ ọpẹ́ olóore àdá ìdátán ni tí n bá ní kí n máa dúpẹ́ láti ìsìn lọ fún dídí oṣù mẹ́ta mi ì lè dúpẹ́ tán ẹ ṣé mo dúpẹ́. ẹ lọ sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà. Ẹ jọ̀ọ́
state ni ọdún lọ́wọ́ ní branch Ìbàdàn bíbá ní PI. Okay ma. àwọn àgbo ló máa ń lò àwọn Catholic ló ní and they are trying me tí lórí sickness tí wọ́n kì í treat. onídàá ní Saturday ọ̀la Sunday wọn kì í wọ́n kò di Monday tẹ́ bá lọ síbẹ̀ ní Monday wọ́n á rí bá wọn lọ sí ewu ní Benin. Yes, sir. So kò sí nǹkan tí wọ́n Benin? kì í treat bẹ́ẹ̀ Benin wọ́n jìnnà. lè treat wọn perfect. Yes ma. Yes ma. Ní kò sí branch wọn Ìbàdàn. ó wà Ìbàdàn ó wà Ìbàdàn. Ẹ bá wa test address ibi tí branch wọn bá wà Ìbàdàn fún wọn. Ẹdó yẹn lọ fà. Okay ma. Okay ma. Ẹ̀dọ́ Benin kọ́ ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin bàbá wa tí ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin mọ̀mọ́ wa, àkókò tó láti pè wọlé. Hello. Hello, sir. Ẹ kálẹ́ sir. Ẹ kálẹ́ mà. Daddy, ẹni ẹ̀mí ní ohun ẹ̀mí máa ń yé o. Kán tó lo ẹni abẹ́rẹ́ fún ìránṣẹ́ tó wà wájú yẹn. Ẹ jẹ́ kí ọkùnrin 4, obìnrin 3, kí wọ́n wà fún ọjọ́ 3 fún o. Kán má dédé lọ da abẹ́rẹ́ bò wọ́n o. Ẹ máa gbàdúrà fún ogun tó fi òru wọlé sínú ayé wọn. Òru ni wọ́n parí iṣẹ́ yẹn o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé mọ́mì wa. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. God bless you. Ọkùnrin 4, obìnrin 3. Hello. Yes sir. Suggestion ti tèmi gbogbo nǹkan tí àwọn yẹn sọ yẹn náà ló wà òkè but another place tí mo rò tó tún súnmọ́ òun ni OAU teaching hospital OAU náà. Okay. Teaching hospital OAU náà òun èdè tó bísí tó UCH. Bẹ́ẹ̀ni. ibi tí mo bá ń sọ̀rọ̀ medical practitioner lèmi náà. Bẹ́ẹ̀ni. So mo ṣiṣẹ́ UCH o mo mọ nǹkan tí mo sọ OAU ẹ lè option ní OAU àwọn ọdẹ wà òkè dáadáa. OAU. Ẹ ṣé dádì. Ẹ ṣé dádì OAU. Ẹ ṣé dádì. Ẹ ṣé dádì. Thank you sir. Thank you sir. Hello. Ògo ni fún Jésù lókè ọ̀run. Hallelujah. Ntẹ́mi ó kàn mọ́ tiẹ̀ mọ́ sọ pé ni pé ẹ ṣé o. Lẹ́nu ọ̀sán yìí bàbá. Lẹ́nu ọ̀sán yìí sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ ni mọ́mi wà. Ẹjọ́ torí Ọlọ́run kọ́ máa lo àgbo fún bàbá tí bàbá is in a vulnerable state. Tí wọ́n máa lo àgbo fún wọn, please, his kidney is in a vulnerable state. Ẹjọ́. Kí lẹ sọ? Kọ́ máa lo àgbo fún wọn. Ó yé mi mà. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. God bless you. Àwọn kan tún ní kó máa lo àgbo. A ní ìṣẹ́jú bíi 5 sí i. Hello ma. Yes, sir. Yes ma. Amen. Ẹ jọ̀ọ́ sàkẹ́ tó kúrò ní Èkìtì lọ́la ẹ jẹ́ kí written document kó wà káwọn family wọn sign tàbáwọn ọmọ wípé àwọn làwọn release bàbá fún yín kẹ́ máa gbé wọn lọ sí Ìbàdàn sà. Yes ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Yes sir. Ọlọ́run ní jẹ́ ká ṣiṣẹ́. Àmín àmín àmín. Àwọn kan àwọn ẹnìkan pè sí pé wọ́n ní ká tó lè gbé bàbá kúrò ní Èkìtì ká jẹ́ kí written document wà láàrin àwọn family bàbá ṣe ti rí family kankan ṣe ti rí family kankan. Mi ò rí anybody o. Àti tá a rí ń bí lọ́sàn-án kọ́. Ẹni tán bí tẹ̀lé mi nìyẹn nìkan náà ni mo rí. Tọ́ máa gbé yín lọ sí Ìbàdàn ta ló máa béèrè yín bí báyìí. Kò sí òun gan ó fẹ́ wọ mọ́tò kó máa bọ̀ ní ọ̀la èmi mo ní kó jẹ́ kó di bí Monday kó tó wá. Ta ló máa wá mọ̀ nípa pé tẹ bá fẹ́ kú Ládó Èkìtì ta ló máa ṣe witness ta ni ẹlẹ́bímọ ìyàwó dẹ̀ wà ta ló máa lẹ́ máa jẹ́ kó mọ̀ pé òkè mo ti kú Ládó Èkìtì o wọ́n ti gbé mi lọ hospital Ìbàdàn. Ìyàwó mi wà Ìbàdàn. Ìyàwó yín wà Ìbàdàn. Àwọn ọmọ mi Ìbàdàn náà wà àwọn kan wà lẹ́kọ̀ọ́ so kò sí anybody níbí.
ṣé kò sẹ́ni tẹ́ ẹ lè pè tí ó kàn fi jẹ́ witness pé bàbá ti kú ní. àbúrò mi yẹn náà ni. hello máa ń gbọ́ ìmọ̀. ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kí written document wà kẹ́ tó gbé wọn kúrò. àwọn sọ ń sìn pé wọn ò ní family ọlọ́run má yẹ kí láburú ṣẹlẹ̀ o family máa yọjú o family máa yọjú o. bẹ́ẹ̀ ni mà. ẹ jọ̀ọ́ written document gbọ́dọ̀ wà thank you. ẹ ṣé mọ́mì ẹ ṣé mọ́mì. èmi ò sọ pé mi ò ní family. bàbá ń sọ̀rọ̀. mi sọ pé mi ò ní family ẹ má ṣì mí gbọ́ o àwọn family mi mostly Ìbàdàn Èkó náà wà àbúrò mi obìnrin yẹn ló wà ń bí ló lọ́kọ síbí. kí wàá lè fẹ́ ṣe lórí ẹ̀ ní táwọn yẹn ń sọ yìí. kò sí mò ń lọ sí Ìbàdàn bá dé Ìbàdàn màá will call my wife ìyàwó tó bá dé Ìbàdàn lé ní ìyàwó mi á yọjú àwọn ọmọ mi á yọjú. ṣé o possible kẹ́ ẹ pè wọ́n ká tó kú òun bí. mo lè pè wọ́n. ṣé ẹ lè pè wọ́n báyìí. ẹ bá ń bàbá mú fún wọn ẹ ló sà. yes sir. ẹ jẹ́ kí wọ́n gbé bàbá lọ sí hospital bẹ́ṣẹ̀ gbé wọn lọ ẹ̀ sà kọ́kọ́ tẹ̀kẹ̀ wọn ṣẹ̀ ń gbà. bẹ́ẹ̀ ni sà. inú ìrìn àjò tó kù ẹ̀mí máa darí. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣé sà. yes sà. ẹ̀mí máa darí inú ìrìn àjò tó kù lẹ́yìn ìgbà tó bá ti dé hospital rí pé ẹ̀mí máa darí bẹ́ẹ̀ ṣe máa ní ìrìn àjò tó kù sà. yes sir yes sir yes sir yes sir. bàbá ti fẹ́ pè ìyàwó wọn nọ́mbà yìí ò lọ. ọ̀pọ̀ nọ́mbà kan bẹ́ẹ̀. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. orí ètò mi wà sẹ́ kálẹ́ sà. ok à ń gbọ́ yín. ẹ kálẹ́ sà. à ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ lórí bàbá tí ẹ gbé yìí ní láìfù yìí ni ó máa dáa kí lọ́kùnrin símẹ́ǹtì ó wà dáadáa lórí rẹ̀ a ò ní ṣoore ṣe o ọmọlára ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn o. sọmọlára ṣọ́ọ̀ṣì wa. bẹ́ẹ̀ ni sàmọlára ṣọ́ọ̀ṣì wa. ọmọ etí ó ti yà kán ó ní dọ́kùnrin tí lára wà á gbọ́rọ̀ ẹ lọ́la dọ́kùnrin tìmẹ̀ǹtì wà á sọ lójú mi lọ́la dọ́kùnrin tìmẹ̀ǹtì. yay God bless you ọmọlára yà nọ́mbà wọn ò lọ. ẹ jẹ́ nǹkan ọmọ mi bọ́yọ̀ sì wà nílé báwo tí ì lọ school. hello. sórí ètò lẹ́wà mà. bẹ́ẹ̀ni account number ti wà pin lórí afẹ́ mà. èyí ló ṣe gbogbo wọn báyìí. ok ma yes ma yes ma yes ma yes ma ẹ ṣé ma yes ma yes ma yes ma God bless you lovers. mo tẹ́ ẹ̀ náà. ok baba sórí ètò lẹ́wà mà. olúwa ló ń ṣiṣẹ́. Hello Káyọ̀dé báwo ni mọ́mí ẹ̀ ń kọ́ mo ti ń pe nọ́mbà ẹ̀ ṣẹlẹ̀ láàrú sùkà yín dé. mo ti ń pè lálẹ́ báyìí kò lọ́sẹ̀ wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì níbo níbo níbẹ̀. ẹ ṣé mọ́mí wa God bless you. ṣebí ìwọ wà ń bàdàn. ẹ múra skul lọ́wọ́ ìgbà wo wá ni wọ́n máa dé. mò ń bọ̀ ń bàdàn lọ́la mò ń bọ̀ ń bàdàn lọ́la. hello mo ń bọ̀ ń bàdàn lọ́la mo ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì kan màá júwe ṣọ́ọ̀ṣì yẹn fún ẹ so àwa bá mi ń bẹ̀. wọ́n ní láti rí ẹ ọmọ mi nìyẹn. hello bra Káyọ̀dé. hello bra Káyọ̀dé. kí ni ẹ ò loud. ẹ pẹ̀lẹ́ yóò dára fún yín o a kò loud. ṣé bra Káyọ̀dé ṣé mo lè pè yín lórí fóònù mi. kò sí problem
nothing kò sí ọkàn mo kò fẹ́ pè yín ni kò sí nǹkan kan mo kò fẹ́ bá yín sọ̀rọ̀ ní ìbúra káyọ̀dé ẹ̀mí gbọ́ yín dáadáa ń bí báyìí mo fẹ́ pè yín lórí fóònù mi. mo ní pásítọ̀ tí mò ń bọ̀ lọ́dọ̀ wọn ní ṣọ́ọ̀ṣì wọn lọ́la mo náà fẹ́ bá ẹ sọ̀rọ̀ ní kí náà fẹ́ bá ẹ sọ tó gbóhùn mi ni. ẹ bá wọn sọ̀rọ̀ náà. ẹ bẹ̀ mí wàá gbọ́ yín dáadáa ń bí mo fẹ́ pè yín lórí fóònù mi mo fẹ́ pè yín lórí fóònù mi ẹ ní problem Bùrákáyọ̀dé ọ̀dọ̀ dádì la wa. ok ẹ gbàdá ní hello ma. yes ma. kí ló sọ. àmín. wọ́n á pe nọ́mbà ẹ̀ ń sìn. wọ́n ní sẹ́yìn àtìyàwó yóò sí papọ̀ ní dádì. Àdó lèmi wá Ìbàdàn ló ń wá Ìbàdàn ló ti ń ṣiṣẹ́. ẹ̀ ń gbàtàrà yóò dé yá ọ̀dọ̀ wọn ló yẹ kẹ́ ẹ wà náà. mi lè lọ síbẹ̀ torí Àdó lèmi ń gbé Ìbàdàn lòun ti ń ṣiṣẹ́ nǹkan tó dẹ̀ ṣe mí Àdó ló ká mi mọ́ so ẹsẹ̀ ni ó dẹ̀ affect mi so kò sí mo ṣe fẹ́ lọ sí Ìbàdàn látìgbà tó ti ṣe tó ti mú mi ò lè lọ Ìbàdàn rárá so òun ló wá wò mí so ti eyín òun ló ń wá wò mí á dẹ̀ padà mi ò níṣẹ́ tí mo fẹ́ gbé fún Ládó kábàá sọ pé màá ní kó jókòó tì mí Ládó sickness ló fa oníkálukú. hospital wà ń bí madam hospital wà ń bí èmi náà jókòó lásán mo ti lọ káàkiri kó tó di pé mo pàdé Agbala Gabriel kì í ṣe pé mo wà lójú kan mi ì ṣe anything tó ti yé yín mo dẹ̀ sọ pé tí bá ti dé Ìbàdàn immediately màá pè é màá jẹ́ kó mọ̀ pé mo ti wà ń Ìbàdàn á dẹ̀ wá bá mi níbi tí mo bá wà. Okay, Mr. Ademola Ejo, Pastor Ademola Emati, mo ní Mr. Ọlọ́run wà pẹ̀lú yín, Ọlọ́run máa kọ́ yín mọ̀ sí. Àmín. Ẹ lo wisdom pẹ̀lú kinní yẹn o. Yes ma, ẹ ṣé ma, thank you ma, ẹ ra ma. Ẹ jẹ́ n pe nọ́mbà àbọ̀dá yẹn. Oh 91. Bùrákáyọ̀dé. Ok, sọ́mọ bàbá nìyẹn àbí? Ẹ ṣé Agbala Gabriel ló ń sọ̀rọ̀. Àwa visit bàbá lórí ààrẹ wọn ṣe ń gbọ́ mi. So gbà tá a lè gbọ́n lọ sáwọn hospital kan nírọ̀lẹ́ yìí. So gbà tí wọ́n gbà wọ́n àwa ò pé wọn bàbá wa ní àwọn máa fẹ́ láti lọ hospital nìbàdàn pé kán tẹ́kẹ̀ àwọn nìbàdàn kọ́ lọ́n dẹ̀ ṣe dáadáa fáwọn nìbàdàn. Bẹ́ẹ̀ ká tó lè gbé wọn lọ family gbọ́dọ̀ wà include pé òkè o kí bàbá máa lọ bàbá dẹ̀ pé nọ́mbà mọ́mì yín ìyẹn ìyàwó wọn ó dẹ̀ pé nọ́mbà wọn ò lọ. kò ṣe ìyàwó wọn mọ ẹ là ó yá àwọn ọmọ wọn ẹ máa là ó. ṣé mo sọ̀rọ̀ ok ọkú ẹ ṣáà calm down ọ̀dà mo ṣáà ní láti pè yín ẹ̀yin lọ́mọ bàbá náà. ara ìdí ni kọ́kọ́ lọ́mọ wọn tó wà ń bàdàn last born lè fi second to the last born yìí. second to the last born nìyí. ok ọmọ wọn nìyí ọ̀nkú ọmọ wọn nìyí. bẹ́ẹ̀ni. so afẹ́sìk opinion ọmọ wọn kan tó dípọ́n lọ sí Ìbàdàn so that ẹ lè mọ̀ pé bàbá ń lọ sí Ìbàdàn. kò sí problem èmi nìkan kọ́ lọ́mọ wọn tó wà ń bàdàn. ẹ kú lórí ẹ ok ẹ kú lórí ẹ. ok ọ̀nkú ẹ ṣé ọ̀nkú. Bàbá èmi ṣáà mọ̀ pé Ọlọ́run wá fún yín lálàáfíà. ẹ máa wo kánìkì ṣe fẹ́ ṣe sọ̀rọ̀ mi ò kì í involve anybody lórí ọ̀rọ̀ mi o. mo mọ̀ pé àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ kí ni ibo la bá dé. ọ̀rọ̀ yín yé mi ọ̀rọ̀ yín yé mi. torí ẹ̀ ní àbúrò mi tó kúrò mi tó kúrò bí lẹ́ ń pè yẹn. sórí ètò lẹ́wọ̀n. àbúrò méjì ló wà níbí ilé àti ilé tán bí tẹ̀lé ilé tó kù ní ẹ̀. bẹ́ẹ̀ni. hello. sórí ètò lẹ́wà inspector.
mọ́mí ẹ̀ ń kọ́. sórí ètò lẹ́wà inspector sórí ètò lẹ́wà sórí ètò wà lẹ́wà. ibo náà wà. à ń ṣe live lọ́wọ́ sórí ètò lẹ́wà. lọ bá ń fún wọn wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ ni pé sọ pé pásítọ̀ ẹ̀ kan fẹ́ bá wọn sọ̀rọ̀. màá fún wọn ní nọ́mbà wọ́n á pè wọ́n. ok Ọlọ́run lọ bá wọn ṣáà. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. hallelujah. Ọlọ́run ìwọ ló ní gbogbo ipá àti agbára o. nọ́mbà àbúrò mi. ok n dá yín bíbẹ̀. ẹ̀rọ wọn ni wọ́n lọ bá charge. òkú wọn ni wọ́n lọ bá wọn charge. bẹ́ẹ̀ pé bí náà lẹ́ẹ̀kan kò sí iná lórí bẹ́ẹ̀ tí ìbáṣe tó ń ṣẹlẹ̀ yìí kò sí tá à ń kò lè tó gbogbo wọn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìgbà tí mo ń bọ̀ ládọ́sà kò sẹ́ni bọ̀ tí mo mú dání kò sẹ́ni bọ̀ tí mo pè àdéhùn ìbáṣe. hello. mi fọ̀rọ̀ mi kọ́ anybody lọ́rùn. ẹ kalẹ́ sà yes sir. ẹ wo iṣẹ́ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ ní láti wà very careful. ẹ pé máa ẹ gò fẹ́ disclose a lot of things fún yín. ẹ ń bèrè pé ìyàwó wọn dà kó nípa tó wà bẹ́ẹ̀ pé ẹ máa ti ìyàwó mi ò sí mọ́. help ni now ẹni láti ẹni tó fẹ́ help yín yìí àbóyọ̀ tó fẹ́ help yín ó yẹ kẹ́ open up fún wọn. ní àtàrà tẹ́tí wà ń bẹ̀ yẹn one of his family ọmọ tó bí àbógun kò sẹ́ni tó máa sọ pé òní kan tó ń ṣe lórí social media yẹn látàrọ̀ tẹ́bí ṣe wàhálà kọ́ máa ṣàyẹ̀wò wá síbi tí wàá kó ti pè yín ẹni kò lẹ́ ní láti pè wọ́n ọmọ ọgọ́ ti ní láti pè yín àìpẹ́ ló sà ẹ ṣẹ́gun sàmúkọ̀wé lórí Facebook bá ẹjọ́ ìbólẹ̀ wà sà nínú gbogbo ọmọ tó bí pé kọ́kọ́ má lè dìde bí pé kò wá bá wọn even àǹtí ẹ̀ tó wà níbẹ̀ látàrọ̀ náà yẹn náà ti lọlé definitely something is pushing so ẹ má lọ ṣe oore kan tó máa lọ ní problem tó bá yá before you do anything carry any of his family kó wà pẹ̀lú yín tó máa tẹ̀lé yín káàkiri tó máa lọ dé pé ó máa lọ di wàhálà pé kí ló kọ títí bọ́ bàbá ẹ̀ ní sèkò ó pùnà pé wọn àti ìyàwó òun ò sí mọ́ ẹ̀wọ̀n ọmọ tó tún pè ó ní ẹ bá fẹ́ pé wọn àti ọ̀ ẹ̀ lè má gbé lọ́wọ́ èèyàn pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ kí lè fẹ́ gbà nọ́mbà mi fún definitely the family is not in a good relationship tó ẹ láti gbàgbọ́ ẹ̀ yẹn àwọn èèyàn tó ń rìn lọ́wọ́ sí ní àkọ́kọ́ tó kọ́ sí ní kẹ́ máa sọ̀rọ̀ pé bọ́bá ló ń ṣẹlẹ̀ bóyá ti mo ní àìkò sí irú àwọn tí ìbéèrè life ló. ó yá ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ bàbá àwọn èèyàn tó ń wò yín ṣe rí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín àwọn èèyàn tí mo yín bí ẹbí wọn. ṣe rí ohun tó ṣẹlẹ̀ ni pé ìyàwó mi yẹn a ti fira wa lẹ̀ bọ̀tì ìyá àwọn ọmọ mi ni mi ò níyàwó láti gbà tí mo ti fi lẹ̀ òun náà ò dẹ̀ lọ́kọ so tí ẹni tí bá ṣẹlẹ̀ sí mi mo máa ń pè é ó dẹ̀ máa ń wá ó dẹ̀ máa ń dá mi lóhùn tí n bá pè é so mo sì rí gáàdì ẹ̀ àti ìyá àwọn ọmọ mi so ti yẹ yín sìn so mi ò kì í ṣe gbogbo yẹn tó bá bí máa sọ pé àfẹ́ramọ́ to everybody mi ò I don't like disclosing my private life mi like yẹ kí nǹkan ṣẹlẹ̀ àárín mi pẹ̀lú yín sí kí nǹkan ṣẹlẹ̀ kájà kí n pẹ̀lú yín jà mí ní sọ. bẹ́ẹ̀ni because in personal. because yes ìjà yẹn lè parí anytime. bẹ́ẹ̀ni but gbogbo àwọn tí bá ti rojọ́ fún pé ta ni àmọ́ ń ṣọ̀rẹ́ máa ṣe kíní kan mọ́ tẹ́yìn tí bá ṣẹlẹ̀ ńjọba wájú ní àṣẹ bẹ́ẹ̀ sùn bó sọ pé ẹ kì í ṣọ̀rẹ́ mọ́. so that's why I don't disclose anything with anybody wípé kì í ṣe ìyàwó mi kì í ṣe gbá kì í ṣàwó mi ò ń I don't say something like that but initially tẹ bá rántí jọ́dẹ̀ sọ mo ní àwọn wà ń bàdẹ̀ mi pẹ̀lú wọn ò sí mọ́ that's my first topic mo níbẹ̀ tí n bá rí Ìbàdàn tí n bá pè ó máa dá mi lóhùn simple nǹkan tí mo sọ nìyẹn so gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọn ò mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ẹ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. kí làwọn èèyàn ń sọ online kí làwọn ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ gbé síbí lovers all over the world ọ̀rọ̀ yìí kò le kì í sọ̀rọ̀ tó le rárá kì í sọ̀rọ̀ tó ọ̀rọ̀ family personal family issue ni so ó kàn jẹ́ pé bí ó ṣe rẹ bàbá tó di pé fẹ́ gbé wọn kúrò níbì kan síbì kan because oníkálukú náà ló ní tó ń là kọjá ní family ẹ̀ everybody ló ní one or two problem. ìgbà tí mo ń bọ̀ láti Èkó tí mo fẹ́ kúrò l'Ékòó tí mo fẹ́ wá sádó Èkìtì I didn't tell me of anybody mo ń bọ̀ ni mo dé sí Adó on my own mo dé sádó tán gan kí tó máa sọ fún ọmọ mi pé mo ti wà ládó èmi ò ń ṣe aláriwo mi iṣẹ́ tó yẹ pé ó fẹ́ ṣe nǹkan kan tí gbogbo ìlú máa gbọ́ I don't like it mo lè ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ mi tó mi ń jẹ mi wojú ọmọ kí n tó jẹun mi lè gbàdúrà
kí n wojú ọmọ kí n tó jẹun so kò sẹ́ni tọ́mọ ò lè ṣe fún o tán bá ṣe fún mi o màá gbà kò sẹ́ni tọ́mọ ò lè ṣe fún but mi ò sínú ẹni tó máa ń sáré disclose bí ọ̀rọ̀ ṣe rí ìgbà tí mo ń bọ̀ lẹ́yìn Adó ní 2015 mo ti wá mo ti gbalé mo ti settle down kí n tó máa sọ fún anybody and that's my life mi mọ̀ bó ṣe rí lójú ẹlòmíì o bí life mi ṣe rí nìyẹn so if I want to go to Ibadan again I can go on my own because Ìbàdàn ni mo gbé dàgbà Ìbàdàn nígbà mo dàgbà ni mo lọ Èkó Ìbàdàn mo dẹ̀ máa kó lẹ́kọ̀ọ́ náà I didn't tell anybody so kò sí anybody tí mo bá sọ̀rọ̀ so ti yé yín sìn. Okay now àfẹ́ kí bàbá sọ̀rọ̀ jù torí health wọn the issue now is àfẹ́ kí bàbá lọ sí hospital àfẹ́ kí bàbá lọ sí hospital the issue tó wà nílẹ̀ nìyẹn sìn ṣé towó àwọn èèyàn ti dá owó 5 million plus ló wà nílẹ̀ 5 million plus so ní àfẹ́ kí bàbá kan kí ara wọn ó ṣe kí ẹ ò tí wọ́n ṣe kán gbádùn ìwọ̀nba ayé wọ́n ní wọ́n sọ́ọ̀sì wọ́n ní is 60 plus. wọ́n ní Sodiq bẹ́ẹ̀ bàdàn Kẹ́mi àti Sodiq. tani ẹ. ìkan náà wọ̀rẹ́ wọn. so mo ń bọ̀ gbé kọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ so the issue now is a fẹ́ kí bàbá gbádùn a fẹ́ kí wọ́n lọ sí hospital kí wọ́n treat wọn kán gbà tọ́jú in táwọn èèyàn wa online tẹ̀dẹ̀ mọ̀ pé mo máa ń fẹ́ gba ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀yin tí Ọlọ́run ń lò fún wa ní yín tí wọ́n sọ ni pé ta ló gbọ́dọ̀ jẹ́ witness pé bàbá ń lọ sí Ìbàdàn yín tí everybody ń sọ nìyẹn báyìí pé ta ló máa jẹ́ witness pé bàbá ń lọ sí Ìbàdàn who will be the witness ta ló máa mọ̀ ń pa ẹ̀ so we are still right by that question because èèyàn kan lè dédé gbé bàbá kò possible kákan dédé gbé bàbá kúrò Ládó Èkìtì ń sìn ká máa gbé wọn lọ sí Ìbàdàn without anyone's conscience àbí conscience did not any so nǹkan kan tí everybody ń sọ ní alẹ́ iná nìyẹn and we are very very right everybody one point it's not a matter of pé wọ́n disclose the family issue wọn no ọ̀rọ̀ ló kàn ọ̀rọ̀ tọ́rọ̀ fi kọ̀rọ̀ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ tí ọ̀rọ̀ fi ń jẹ jáde bẹ̀tẹ̀já paná àpàbẹ̀ yẹn the issue now is Agbala Gabriel Foundation ẹ̀yin pẹ̀lú supporters wa everybody ready pé kí bàbá wà alright ṣòwò tó ti wọ 5 million plus ní ká sọ ni àbí táwọn èèyàn tán dúró pé bàbá yìí ò ní kú everybody dúró pé this man you will not die o kò sí kú lójú ẹ àwọn tó wà online lọ́ọ̀yà wà ń bẹ̀ doctor wà ń bẹ̀ pastor wà ń bẹ̀ alájà afa ṣe everybody ló kún online àwọn èèyàn dẹ̀ ready pé bàbá yìí ẹ̀ ní kú but the issue on ground is àwọn àlè jí láàárọ̀ lansing kákan dédé pé bàbá gbìs pé bàbá Ìbàdàn yá without anyone's conscience ni bódà conscience yes bàbá gbé sójú bàbá. tó bá di àárọ̀ màá pe àbúrò mi ẹ̀tàn bí tẹ̀lé mi nìyẹn ọmọ ìyá mi ni òun náà bí tẹ̀lé mi so nǹkan tó bá sọ is fine ó rò pé à ń lọ lé ní gan ó fẹ́ tẹ̀lé mi ni so ti yẹ yín sìn ó fẹ́ tẹ̀lé mi lábúrò mi tán bí tẹ̀lé mi tẹ́ni yẹn bá ti wà ń bẹ̀ àmókè bẹ́ẹ̀ ni àmókè ọmọ ìyá mi nìyẹn ẹni tó tẹ̀lé mi nìyẹn ẹni tèmi tẹ̀lé kò sí bí ó wà lábẹ́kúta so ọ̀pọ̀lọpọ̀ wa ò sí ń lé so ti yé yín sìn ẹ̀ alàgbà so ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń jọ ọmọ ìyá mi kò ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló ń gbé Adó. tẹ wá lẹ́nìkan máa tẹ̀lé yín lọ́la báyìí. àbúrò mi yẹn ó fẹ́ tẹ̀lé mi èmi mo ní kó jẹ́ tó bá di Monday. ṣé wọ́n máa dúró tì yín throughout ọkọ tí wọ́n ń kọ́ ṣe wọ́n níbí ni. a máa lọ a máa bọ̀ ni o. ṣé àbúrò yẹn ready láti dúró like wọ́n láti stand bọ́n ti ń lọ bọ́n ti ń bọ̀. ó stand àní ó ń bi mí lẹ́ẹ̀kan sẹ́ẹ̀ ipe ṣé kó o máa bọ̀ lọ́la mo lọ́la Sunday mo tó bá di Monday pé kó o máa bọ̀ so ti yé yín. okay. So mi mi ò ní issue mi ní anything mi ò there is no problem oníkàlùkù lè máa sọ suggestion mi ní kí anybody máa give suggestion but me mo mọ̀ pé kò sí wàhálà so ti yé yín. thank you sir. Níbàdàn ọ̀rẹ́ yapa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀rẹ́ ò dàbí family bàbá. wọn ò dàbí family bẹ́ẹ̀ family náà ni wọ́n torí àjọ dàgbà ni kò síbi tí màá wà tí mi ní pé wọ́n tàn ní yọjú. okay now n tí mo wò ní opinion mi rèé bàbá torí àbúrò yín yẹn wọn lè ráyè lọ́la. ó bí mi èmi ni mo ní kó jẹ́ kó di Monday. tèmi àwa sọ́nsìn ni pé bóyá ká jẹ́ kó di Monday yẹn ṣe é pé normally náà tẹ bá dé Ìbàdàn lọ́la
àwa náà ò lè ráyè gbé lọ hospital ọ̀la ni Sunday church ní délẹ̀ ẹ gbàdúrà èmi ò pé kí àǹtí yẹn ṣe tán ní Monday kẹjọ máa bọ̀. ẹ má wọrí màá pè é á wá bá mi màá fún rí àdírẹ́sì. bàbá ok ṣe é pè lọ́la ń gba ìkẹ́ kájọ máa lọ mi ìfẹ́ kó sẹ́yìn nìkan pẹ̀lú wa bàbá n táwọn èèyàn wá dẹ̀ ń sọ nìyẹn bàbá. tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ń pè é láàárọ̀. láàárọ̀ màá pè kó máa bọ̀ kó múra. ó possible kó padà o ní Monday o torí kò kàn lè fi lélẹ̀ gbóńdókù pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àtọkọ. ok tó ti kó kàn ní òun lọ sí Ìbàdàn lọ dúró mi rò pé ṣàṣàyàn ló lè gbarú ẹ̀. ok tó ti yẹ yín òun mo ṣe ní kó gé sẹ́ẹ̀tì ilé dáadáa kó sẹ́ẹ̀tì ilé kó tó di pé a máa bọ̀ ní Monday yẹn bọ̀gbà tẹ́ ti wá ń sọ́nsìn mo máa pè é pé kó jẹ́ ká jọ lọ lọ́la tó bá dẹ̀ di Monday kó máa padà bọ̀. ok sir ok sir bàbá ẹ pẹ̀lẹ́ bàbá lórúkọ Jésù àmúyínláradá oníkálùkù pẹ̀lú tiẹ̀ ẹ jẹ́ já máa dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn ńlá kọjá nu ayé mọ̀ lágbára ọ̀rọ̀ ló kọ̀rọ̀ lálẹ́ tí ọ̀rọ̀ fi kọ̀rọ̀ kì í ṣe pé láti jókòó láti máa tọpinpin tí ó yẹ kí èèyàn tọpinpin no but bí nǹkan yẹn ṣe ń lọ ṣówó ni àwọn yẹn ti dáwó fún bàbá ògo ni fọ́lọ́run lókè ọ̀run and people are still willing to do more àwọn yẹn sì ń pè lálẹ́ pé dáàdi bó ni àwọn sì fẹ́ support dáwó people are willing people are ready but lábẹ́ gbogbo nǹkan náà nǹkan máa ń ní bó ṣe yẹ kó rí ẹ̀yin èèyàn wa a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín nípa orí ọ̀fẹ́ Jésù Olúwa ẹni tí ó kú tó sì jíǹde tí ó dẹ̀ pèsè àyè sílẹ̀ fún èmi àti yín pé a ó jọjọba pọ̀ ní ìjọba bàbá òun mo fẹ́ kí yín pé ẹ ṣé o thank you for your support for your huge support lẹ́nu ọ̀sán sí alẹ́ yìí 5 million plus we want to appreciate you thank you so much we love you I personally I love you ọlọ́dẹ tún máa rin èmi náà lọ́wọ́ láti má lè já yín kulẹ̀ kọlọ́run ẹ̀mí mi lọ́wọ́ kó ran ara mi lọ́wọ́ kó ran ọkàn mi lọ́wọ́ kó di èmi náà mú títí dé òpin because ògo ni fún Kristi lókè ohun tí a máa ṣe náà ni pé ẹ jẹ́ kán pé àbúrò wọn yẹn ṣẹ́rí condition tá a bá wà bá nù lé èèyàn gbọ́dọ̀ fún bàbá alẹ́ bá ń wò ẹ jẹ́ ká sọ reality condition tá a bá bàbá yìí tá a bá wọn ní ọ̀sán táwa dé inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ rí ẹ lọ́wọ́ first video nígbà tá a rí wọn àwọn nìkan náà láì sórí bed bíbélì pé kí ìfẹ́ ara kó wà títí èyàn ò gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ and at the same time náà àwa náà gbọ́dọ̀ ṣe ju ara lọ pé torí pé a fẹ́ ràn èèyàn lọ́wọ́ no a gbọ́dọ̀ tẹ̀lé bó ṣe ká tẹ̀lé then ẹ̀yin yẹn wa tẹ́yìn advice wa náà you know we always seek we always heed to your advice. And that is why, and that is why we came live this evening. We came live this evening. I'm just saying, so last while the FNE ní alẹ́ yìí, so òun la fi wá sọ̀rọ̀ ẹ̀fẹ̀. Now wọ́n máa pe àbúrò wọn yẹn, òun ló máa tẹ̀lé wọn, òun la máa fún níwèé foundation. Wọ́n á sign pé òun lòun fọwọ́ sí kí bàbá lọ. Èmi mọ̀ pé bàbá ilé yìí ò lè kú. Wọ́n máa wà láàyè. Wọ́n á ìrẹ́pọ̀ fún wọn nú ayé ṣe kan mọ àwọn nǹkan kan ò lè má ṣẹlẹ̀ kí nǹkan kan lè ṣẹlẹ̀ ni à ń la nǹkan kan kọjá kí nǹkan kan míì tó ṣẹlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá ò tí ì kú báyìí àgbé Ọlọ́run ga pé bàbá wọn dẹ̀ ní kú wọn ó yè nípa orí ọ̀fẹ́ Jésù so we want to appreciate each and every one ẹ ṣé gan ẹ má dáwọ́ support yín dúró ní tẹ́ ń ṣe tọ́mádọ́ hospital wọn ní kan dáwọ́ kan lẹ̀ kan ṣe gbá kan ṣàwo àdúrà náà dẹ̀ ti bẹ̀rẹ̀ tá a bá ti ń dé bá dẹ̀mọ́ ẹ̀ láti máa kọ́ àwọn àfàdúrà ìjagunjọ ẹ̀yin bàbá wa ti mọ̀ mú wa tẹ́lẹ̀ máa fàdúrà náà bàbá yìí lọ́wọ́ ẹ pray fún wọn ẹ pray fún family wọn inú mi dùn pé à ń advice bẹ́ẹ̀ lábẹ́ advice yẹn náà ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ ẹ jẹ́ ká máa pray fún wọn kò sẹ́ni tó gun ò lè dìde sí o kò sí ẹni tó gun ò lè dìde sí o kálukú dẹ̀ ńlá nǹkan kan tàbí ìkejì kọjá ẹ já pray fún wọn ẹ já pray fún ìyàwó wọn àti àwọn ọmọ wọn ẹ já pray fún wọn ẹ já gbàdúrà fún wọn lórúkọ Jésù àdúrà wa dẹ̀ máa gbà so once again I want to appreciate you thank you call ṣì ń wọlé nọ́mbà tẹ́ máa pè sí ní 07054900751 07054900751 ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ wá sí church wa ọ̀la Sunday ẹ̀yin tẹ́ ń bọ̀ ẹ fẹ́ wá rí mi ẹ̀ ń bọ̀ Sunday service abẹ́ ń bọ̀ nítorí ọ̀rọ̀ yìí anywhere láti ibi tẹ́ ti ń bọ̀ ẹ dé Ìwó Road Ìbàdàn ẹ dé Ìwó Road Ìbàdàn ẹ bá ti sọ̀kalẹ̀ ní Ìwó Road ẹ wọ mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo ẹ sọ pé Olúwo lẹ ti bá bọ́ọ̀lẹ̀
tí ẹ bá ti bọ́lẹ̀ ní Olúwo ẹ fònà méjèèjì ẹ rí àwọn ọlọ́kadà ẹ sọ pé Agbala Gabriel ẹ ń lọ ẹ sọ pé Agbala Gabriel ẹ ń lọ bàbá orúkọ Jésù orúkọ Jésù ẹni tó pè mí kó gbàdúrà fún mi Jésù kó súre fún yín bàbá ara yín dá ara yín kó yá Jésù kó bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìsìn lọ kó wò yín sàn kẹ́ ẹ rí ọwọ́ ìyípadà ọwọ́ Olúwa kó kàn yín ipá Olúwa kó dì yín mú ipá Olúwa kó dì yín mú ipá Olúwa kó dì yín mú ipá Olúwa kó dì yín mú. Pétérù wí fún arọ yẹn pé wo bí wúrà àti fàdákà òní ohun tá ní ni pé lórúkọ Jésù wọ́n dẹ̀ pé lórúkọ Jésù ó dẹ̀ dìde lórúkọ Jésù bàbá ẹ ó dìde ẹ ó sì rìn bàbá ẹ ó dìde ẹ ó sì rìn ẹ ó dìde ẹ ó sì rìn ẹ ó yin Ọlọ́run wo ni fún Jésù Jésù Olúwa wa ẹ já continue láti máa pray fún bàbá. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. Wọ́n drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, wọ́n drive ẹ̀wọ̀ fulfilment, wọ́n drive ẹ̀wọ̀ bí tó bá lọ, ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Kí ló wí? Drivetv, driving you around the world.